já mi lẹ́nu náà ní gbogbo ọ̀nà wọ́n tún fún wa nílẹ̀ kan lẹ́pẹ́ ìgbé báyìí wọ́n tún fún wa nílẹ̀ kan lẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ eré kan ṣẹlẹ̀ kò yé mi ọlọ́run kan ń la ọ̀nà kan àdóni tó. parí ẹ̀ bàbá parí ẹ̀ ó rè o dé lọ́kàn Ìkòròdú ó rè o ìpàdé agbára ti bẹ̀rẹ̀ ní Ìkòròdú ó rè yàrá kan bus stop ẹ bá ti dé Sábó ẹ dọ́kadà yàrá kan wọn àwọn ọdọ lọ sí jẹjẹ wọn á dọ́kù yàrá kan bus stop ó rè títí rè Ìkòròdú yàrá kan bus stop Èrú bus stop. Yes, Èrú bus stop along Ìjẹ̀dẹ̀. Àti ń lo bí báyìí o. Amen. Àti ń lo. Òkè ńlá, òkè wẹ́wẹ́, ìjì líle, kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run bẹ́ẹ̀ tí lómi tó. Ọlọ́run tó láyé.
Ìkòròdú la wà o. Ìkòròdú la wà. So títí Ìkòròdú. Kí lórúkọ ló ń tọ́jú yà? Yàrá kan bus stop limited. Limited. Yàrá kan bus stop limited. Ẹ̀yin Ìkòròdú o. Ó ń rè o. Dé lọ́kàn. Ìkòròdú o. Ó ń rè o. Ìpàdé agbára ti bẹ̀rẹ̀ ní Ìkòròdú. Ó ń rè yàrá kan bus stop. Ẹ bá ti dé Sábó. Ẹ gbọ́ padà yàrá kan. Àwọn àwọn tó lọ sí Jẹ̀dẹ̀ wọn á gbọ́ pé yàrá kan. Yàrá kan bus stop. Títí rè. Ìkòròdú yàrá kan bus stop. Èrú bus stop. Yes, Èrú bus stop. Along Ijede Road. Ijede Road. Reality. Yeah, but little bit. Ayé àtàwọn tó tẹ̀lé sínú rẹ̀ ó fi ìdí ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó sì gbé kọrí àwọn ẹ̀sọ́ rẹ̀ ta ní orí òkè Olúwa tàbí ta ní òdò onímọ̀ rẹ̀ ẹni ní ọwọ́ mímọ́ àti àlàkà ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán tí kò búra ẹ̀pẹ̀ ó nìkan ní orí ìbùkún gbà lọ́dọ̀ ògbó àti òdodo lọ́wọ́ lọ́dọ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Ísírẹ́lì ẹ gbé orí yín sókè ẹ̀yin agbára gbogbo ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹ̀mí alálẹ̀ ẹ gbé orí yín sókè ẹ̀yin agbára inú rẹ̀ ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀rọ̀ inú ẹ gbé orí yín sókè ẹ̀yin májẹ̀mú mọ́dàgbà ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹ̀mí ẹtì ẹ gbé orí yín sókè ẹ̀yin agbára tí ń dá mi dúró ẹ gbé orí yín sókè ẹ̀yin májẹ̀mú òfo ẹ gbé orí yín sókè ẹ̀yin májẹ̀mú asán láti gbé yín sókè ẹ̀yin nìkan rẹ̀ yé kí ọba ògo tí bá ti pè ẹni ọba ògo kí ọba ògo kí ọba ògo kí ọba ògo ó wọnú gbọ̀ngàn ó wọnú ayé irinṣẹ́ ìdádúró lára ẹnìkan Olúwa tí ó lágbára ní ìlú ẹgbẹ́ orí yín sókè ní ẹnu ọ̀nà ká sì gbé yín sókè ẹ̀yìn lè padà rẹ̀ kí ọba ògo ọrùn wọn. Ọba ògo yìí Olúwa tí ó mo na ọwọ́ mi méjèèjì òkè Jésù tàbá rí agbára kágbára ní agbègbè yìí tàbá rí májẹ̀mú kí májẹ̀mú ní agbègbè yìí tí kìí jẹ́ kí nǹkan ó dàgbà tí kìí jẹ́ kí nǹkan ó gbérí báyìí l'Olúwa wí Ọlọ́run àwọn àpọ́sítélì ó máa tẹrí wọn bá Ọlọ́run àwọn àpọ́sítélì ó máa tẹrí wọn bá.
mọ́lẹ̀ ní. Bí Àgbàlá Gabriel tẹ̀síwájú. Gba àṣẹ ìsọdi dúdú. Gba àṣẹ ìsọdi dúdú. Gbogbo èyí tẹ́ ẹ jẹ́ partners pátá káàkiri àgbáyé ẹ ní wálẹ̀. Gbogbo èyí tí Ọlọ́run máa ń lò fún ìpè yìí ẹ ní wálẹ̀. Both home and abroad ẹ ní ṣaláìní. Ìbéèrè polówó ṣe gbogbo tí ṣe ti yín ní àṣepé gbogbo tó jẹ́ nípa ti yín Olúwa máa ṣe ní àṣepé. Gbọ̀ngàn yín ayọ̀ sí inú lórúkọ ti Bàbá ti Ọmọ lórúkọ ti Bàbá ti Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà méjì kí wọ́n fún èso. Jẹ́ á gbàdúrà méjì. Àdúrà àkọ́kọ́ lọ báyìí. Genesis 26. Lórí pé Isaac sì fúrúgbìn ní ilẹ̀ náà. Ní ọdún náà ó sì rí ọrọ̀. Isaac sì ń pọ̀ sí. Ó sì ń tẹ̀síwájú títí tó fi di ènìyàn ńlá. Ó dá kéèyàn di ènìyàn ńlá. Ìnáwó méjèèjì. Olúwa láti inú ìpè yìí sọ mí di ènìyàn ńlá. Olúwa láti inú ìpè yìí sọ mí di ènìyàn ńlá. Sọ mí di igi ńlá tí ayé ọmọ kálákàlà. Láti inú ìpè yìí. Láti inú ìpè yìí. Ẹ sọ mí di ènìyàn ńlá. Ó yá. Olúwa sọ mí di ènìyàn ńlá. Láti inú ìpè Olúwa sọ mí di ènìyàn ńlá. Láti inú ìpè Olúwa sọ mí di ènìyàn ńlá. Olúwa sọ mí di ènìyàn ńlá. Láti inú ìpè Olúwa sọ mí di ènìyàn ńlá. Olúwa sọ mí di ènìyàn ńlá. Láti inú ìpè Olúwa sọ mí di ènìyàn ńlá. Olúwa sọ mí di ènìyàn ńlá. Láti inú ìpè Olúwa sọ mí di ènìyàn ńlá. Ayérayé sọ mí di ènìyàn ńlá. Láti inú ìpè Olúwa wa. Jésù Olúwa wa. Jésù. Àdúrà kejì tó parí ẹ̀rí. Isaiah 43:18. Isaiah 43:19. 18 ni ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́. Ó ní ẹ má ṣe rò wọ́n mọ́. Olúwa láti inú ìpè yìí mú mi gbàgbé ìlàkọjá mi. Mú mi gbàgbé àná mi. Hallelujah. Hallelujah. Ṣé ẹ fẹ́ gbàgbé àná? Àná yẹn ò dá o. Ìkorò wà ńbẹ̀. Ẹkún wà ńbẹ̀. Àná ò dẹ̀ gbọdọ̀ bá ọ lórí èmi. Owó oníbìkan tó ń lò lọ́la. Bí ìrètí bá pẹ́ àṣì ọkàn láàárẹ̀. Ní tó dáa jù ni pé kó o kọrin pé ó ti mú mi gbàgbé gbogbo rẹ̀ ìbánújẹ́. Olúwa láti ní ìpè yìí mú mi gbàgbé àná mi. Mú mi gbàgbé ìlàkọjá mi. Mú mi gbàgbé ogun mi. Ẹ wá lajú bí àgbẹ̀ verse 19. Ó wá ní èmi ó so tuntun. Bẹ̀lẹ́ tí wá ní mú mi gbàgbé àná mi. So tuntun fún mi lónìí. Láti inú ìpè yìí. Mú mi gbàgbé àná mi. Mú mi gbàgbé ìlàkọjá mi. Ẹ wá so tuntun fún mi. Sẹ́ẹ̀rì ohun tuntun bàbá bá ṣe ń wọ̀ mí. Sẹ́ẹ̀rì gbà. Ìlàjú èmi ò fẹ́ àwọn tó máa ń pàtàkì. Àjọ débẹ̀ nínú ìyẹn kọ́ mo fẹ́. Ẹ̀rí rẹ nìkan rẹ. Kìí ṣe pé àjọ wo àgbàdo ẹ̀yọ́ mi rọ. Ẹ̀nàwọ́ méjèèjì. Láti inú ìpè yìí. Mo ní gbàgbé ìkọjá mi. Mo ní gbàgbé àná mi. Ẹ sọ tuntun fún mi. Ó yá ó yá ó yá ó yá.
Olúwa mú mi dàbí àná mi. Olúwa ṣe ohun tuntun nínú ayé mi. Láti inú pè é. Olúwa ṣe ohun tuntun fún mi. Olúwa ṣe ohun tuntun fún mi. Olúwa ṣe ohun tuntun fún mi. Ayé ṣe ohun tuntun fún mi. Lórúkọ Jésù. Olúwa ṣe ohun tuntun fún mi. Láti inú pè é. Bẹ́ẹ̀ ló máa rí. Bẹ́ẹ̀ ló máa rí. Èmi àti ẹ máa rà mú. Ó rí ìyọnu. Mo rán àṣẹ sí yín. Ipò tẹ́ wà lánàá. Láàárín ọjọ́ méje sí òní. Ọlọ́run ti fi agbára yí ìgbà padà. Ó máa yí ìgbà yín. Ọlọ́run ti sọ òkùnkùn di ìmọ́lẹ̀. Ọlọ́run ti yí alẹ́ padà sáàrọ̀. Ẹnìyẹn máa ṣàmì, ó máa yí ìtàn rẹ̀. Gbọ̀ngàn ìgbà agbára. 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 Inú Olúwa kó jó ń bẹ̀. Inú Olúwa kó jó ń bẹ̀. Ọyìn Ọlọ́run. Ẹ̀rí máa sọ. Ògo fún Jésù. Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ sí àṣepé rẹ̀. Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ sí àṣepé rẹ̀. Ọlọ́run ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ sí àṣepé rẹ̀. Àlàṣepé lọ́nà kì í ṣiṣẹ́ rẹ̀ láwọ̀. Ó ti ṣe tán láti tán ìṣòro wọn. Àlàṣepé lọ́lọ́run wa. Ó ní màá so gbogbo tí ń ṣe tìyín ní àṣepé. Kò sí ẹtì nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní májẹ̀mú àánú o fi àánú bẹ ìpè. Ó fi àánú bẹ̀ wọ́n. 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 Ẹ rọ̀ bọ̀ náà. Ìjì oníjà náà. A ò ní sọ ẹni tó ẹ rí ọwọ́ náà. Ẹ rí àmì. Hallelujah. Àmín. 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 Aláàjì parí ẹ̀ sálàjì ní mọ́ni. So, ẹ̀sìn náà bẹ̀rẹ̀ ní ẹ̀sìn dàgbọ́. A ti gbàgbà o. Ó ti ṣe. Gbogbo ẹni tí ẹ̀ ń wò ní ẹ̀wà lẹ́kọ̀ọ́ pátápátá. So, kele orúkọ bọ́sọ̀ nígbà yìí. Ilé kílódé sọ Johnson ní yàrá kan. Gbọ́dọ̀ ṣe ní bẹ́ẹ̀ ni tó kó wà ní eré ẹ̀. Yàrá kan tó ní kọ́kọ́ 5 years. Okay. Yàrá kan ní ní mansion. Limited wà lókè náà. Ẹni sùúrù. Ohun tó fi sọ bíi ní yàrá kan bọ́sọ̀. Ó ní pé ẹni tó kọ́ dàgbùgbò yàrá kan ló kọ́. Báyìí wá ń kọ́. Ẹni ẹ ti ní máa ń ṣe báyìí. Ọlọ́run tó ṣe fún ẹni. Lẹ́yìn tẹ́ ìsàmì ó máa ṣe báyìí. Parí ẹ̀. Bàbá parí ẹ̀. Bàbá parí ẹ̀.
ogun olópin fọmọ ológo ogun olópin ọkọ pàdàbí ní ẹni tó ṣe kíní kan lógun tó sọ̀rọ̀ àdúgbò kíkẹ́ náà ẹni tí kíní kan lógun tó sọ̀rọ̀ àdójúkọ ìdí táyé fi ń lé mi oyé ayé ọ̀nà ojú ogun láyé jẹ́ fẹ́ni tó wáyé wá sí ọ̀gá ojú ogun láyé so ojú ogun láyé kíní kan ní kó ọmọ sí má gbọ́ nǹkan Angele ti sọ etí ẹnu má gbọ́ nǹkan kan tó bá gbọ́ nǹkan kan wàhálà ni so àwa ti mọ̀ pé ogun láyé ẹgbẹ́ àwọn èèyàn káwọn èèyàn láyé mẹ́ta. Kí gbogbo ẹ̀yin olùfẹ́ Agbala Gabriel káàkiri gbogbo àgbáyé lókè ìlà wa. Aṣọ Mákindé Màsúwé wà lọ. Ibùdó ayọ̀ wá ní ibi tí àgbà àti ní yàrá kan bọ́ lọ́nà ìgbẹ́ road. Nàìjíríà ti balẹ̀ sàkẹ́sì lọ́dọ̀ yìí ní ọjọ́ pé ẹni ẹ̀ wá balẹ̀ tí àwọn àti ìrìnsì wá gbayé náà wá gbà tí ìbàdàn fún lọ́bì ọ̀ thank you.
Àmín Jésù. Pásítọ̀ mi wà mo fẹ́ pé nọ́mbà yìí àwọn pásítọ̀ wà ní ìlú mo fẹ́ pé nọ́mbà yìí so that àwọn tó fẹ́ wá wá lè máa rí yín pé ẹ̀yin tẹ́ fẹ́ tí ẹ fẹ́ wá sí bíbá yìí ní Ìkòròdú so nọ́mbà pásítọ̀ yìí máa fẹ́ ká pè so iṣẹ́ pọ̀ ń bí o ẹ̀yin partners wa iṣẹ́ pọ̀ ń bí o iṣẹ́ pọ̀ ń bí o ẹnìkan ní sanra ní san líìsì ẹ̀ ní gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run your support will be highly needed iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run tẹ̀síwájú Ọlọ́run kàn gba ó kàn yá mi lẹ́nu náà ní gbogbo ọ̀nà wọ́n tún fún wa nílẹ̀ kan lẹ́pẹ́ ìgbé ń báyìí wọ́n tún fún wa nílẹ̀ kan lẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ eré kan ṣẹlẹ̀ kò yé mi Ọlọ́run kàn ń la ọ̀nà ó kàn ń I don't need to say it but I need to testify to the goodness of God Ọlọ́run kàn ń la ọ̀nà yóò kàn ń la ọ̀nà ẹ pé nọ́mbà yìí ẹ pé dáadáa 070 6064 7390 ẹ pè ní 6064 070 6064 7390 again 070 6064 7390. so ara àwọn pásítọ̀ wa tó wà ní Ìkòròdú nìyẹn maybe you want to come ẹ fẹ́ béèrè fún address ẹ máa lè pè wọ́n so sáfìsì kùlẹ̀ ń lọ ń Ìkòròdú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ níbí báyìí torí àwọn nǹkan pẹ́pẹ́ tá a fẹ́ ṣe sáfìsì máa bẹ̀rẹ̀ ní first week of September torí àwọn nǹkan pẹ́pẹ́ tá a fẹ́ ṣe níbí báyìí sáfìsì máa bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ ní first week of September màmá arán sáfìsì Èkó màmá arán sáfìsì Ìbàdàn mo dẹ̀ gba Ọlọ́run lọ pé Ọlọ́run yóò ti wà lẹ́yìn Àmín Jésù. partners wa kò ní sún Àmín Jésù. ìrìnlẹ̀ yìí ẹ jẹ́ èyí Àmín Jésù. ní ọwọ́ mi méjèèjì òkè ẹni bá lóun máa dá yín dúró yóò gba ọ̀fà Àmín Jésù. ẹni bá lóun máa dá ọmọ yín dúró ọ̀run máa nà wọ́n ní Àmín Jésù. ìjì ò ní jà Àmín Jésù. ọ̀tá ò ní yọ̀ yín Àmín Jésù. ẹ gba àṣẹ tó ga Àmín Jésù. títí mọ̀rẹ́ bàbá yìí lẹ́yìn ilé mo kọ́ lóhun Ọlọ́run ó jẹ ìwà Ọlọ́run fẹ́ ká mọ̀ wá sí ọ̀nà yín máa ń là Àmín Jésù. ọ̀nà yín máa ń là Àmín Jésù. ní tó bá tó níwájú ìta ọ̀nà yín máa ń là Àmín Jésù. ọ̀nà yín máa ń là Àmín Jésù. ẹ ò ní wà bákan Àmín Jésù. ẹ ò ní wà bákan Àmín Jésù. ẹ ò rí ire Ọlọ́run Àmín Jésù. ẹ ò rí àánú Ọlọ́run Àmín Jésù. ẹ ò ní wà bákan Àmín Jésù. ìjì ò ní jà Àmín Jésù. bẹ́ẹ̀ ni yóò rí Àmín Jésù. wọ́n ti mọ̀ pé a máa kọ́ wọ ilẹ̀ lẹ̀ máa wọ ilẹ̀ lẹ̀ orí ooru a máa wọ máa ṣe a máa gbàgbé rẹ̀ a máa wọ gbogbo a máa ṣe ọ̀dọ̀ máa wọ ilẹ̀ lẹ̀ yìí àwọ̀ Ọlọ́run gbé àwọn èèyàn dìde Àmín Jésù. mo gba Ọlọ́run bọ̀ Àmín Jésù. Ọlọ́run láti gúúsù láti àríwá láti ìwọ̀ oòrùn láti ìlà oòrùn mo gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run gbé àánú ẹ̀ dìde Àmín I Jésù. believe God mo gba Ọlọ́run gbọ́ Ọlọ́run tó ṣe àfidébi yóò ṣe ọ̀nà yìí Àmín Jésù. ó ní tá a bá ti fẹ́ lọ wá sọ̀rọ̀ òun ó ní ká má mú kóhun dání ó ní ká má mú òun dání má mú oúnjẹ dání àwọn ọmọlẹ́yìn wa ní à bóò láti ṣe ó ní bàbá yín tó ń bẹ lọ́run yóò pèsè so ẹ ò rí ọwọ́ Ọlọ́run Àmín Jésù. àwọn àgbẹ̀ ìbò Àmín Jésù. ẹ ṣe o ẹ wò ẹ̀yin tẹ̀ ló wà ẹ má bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni ọ̀nà ńlá ó bẹ̀ kọjá ọgbọ́n yìí Ọlọ́run pave way ọwọ́ ní Ṣàgámù lánàá ní alẹ́ àná mọ́jú àárọ̀ la gbà wá sí Ìkòròdú la mú yín sọ̀rọ̀ yìí Ìkòròdú la wà láti Ìkòròdú ló ń gba ẹ̀pẹ́ lọ wọ́n fún wa nílẹ̀ lẹ́pẹ́ afẹ́ lọ wò wọ́n fún wa nílẹ̀ lẹ́pẹ́ afẹ́ lọ wò a máa dé sí Ìbàdàn nírọ̀lẹ́ yìí a dẹ̀ máa lọ sí Òṣogbo lọ́la torí kùrùsẹ́ẹ̀dì Òṣogbo tí ń bọ̀ wá wáyé àwọn èèyàn ti ń kóra wọn jẹ bí ẹgbẹ́ so a ní wà bákan náà Àmín Jésù. we are moving forward Yes. steadily ẹnikẹ́ni ò ní lè dá ọ dúró Àmín Jésù. in the name of Jesus Amen. ẹgbẹ́ àṣẹ ìtura Àmín Jésù. ẹgbẹ́ àṣẹ ìgbésẹ̀ Àmín Jésù. ẹni bá ṣẹ́ rẹ̀ láti dá ọ dúró Jésù. ilẹ̀ ó gbé wọn mì Àmín Jésù. ẹni bá gbìyànjú ẹ̀ láti dí ọ lọ́wọ́
Ọlọ́run ó nà wọ́n lẹ́nu. Àmín Jésù. Ẹni bá gbógun tì ọ́, ogun ọ̀run bínú sí. Àmín Jésù. Ẹni bá gbógun tì wá àti ilé rẹ̀ àti ọmọ àti ọkọ, ogun ọ̀run bá wọn jà. Àmín Jésù. Ìjì ò ní ja ìwọ. Àmín Jésù. Ayé ò ní rí ọmọ. Àmín Jésù. Ẹ ó rògbòlò. Àmín Jésù. A ó yan náà. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín, àmín, Sábìsì àmín. bẹ̀rẹ̀ mi ní ó bẹ̀rẹ̀ mi ní 1st week in September. Ẹ̀yin tẹ́ fẹ́ pè mí WhatsApp. Ẹ ti mọ nọ́mbà wa 070 54 900 751. Ẹ ti mọ nọ́mbà wa, ẹ fẹ́ pè mí WhatsApp 070 54 900 751. Ẹ lọ sí wa. Àmín Jésù. Jump.